Àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájọ balẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Àdúrà tèmi ni pé ojú tẹ́ fi ń wò wá, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di. Agara kì í dóní ṣe Elédùmarè, agara kò ní dà yín nígbà kọ̀ọ̀kan. Pẹ̀lú bá ṣe ń fi ìfẹ́ hàn sí wa, tẹ́ ń fi àkókò yìí sílẹ̀, tẹ́ fi ń gbé ìta ṣe lórí ìkànnì yìí. Àmọ̀rírì oore o, àwa náà sì ní yé dúpẹ́ lópin ìgbà tẹ́yìn náà ò ní ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ̀ ní yé bá wa wo gbogbo àwọn ìròyìn tá a mú wá sójú mọ́ọ̀máwòrán. Ìròyìn fún ti àsìkò yìí òun náà látúnṣe bẹ́ẹ̀ tá a mú wá sójú mọ́ọ̀máwòrán yín àti etí ìbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa. Nígbà tí orúkọ oníròyìn yín tí ò yí padà, àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi jẹ́. Kókó oníròyìn rẹ̀ ẹjẹ́ àgbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ṣé Yorùbá ló ní báwọ kò kájúlù yíya ni yóò ya? Ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yọ ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí nípò nítorí ìwà ìjínigbé tó ti ń di lemọ́lemọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Látàrí àti pinwọ́ ikọ̀ àwọn agbésùmọ̀mí Boko Haram, gómìnà ìpínlẹ̀ Borno òun ló ti buwọ́lu pínpín ọkọ̀ pàtírò èyí tí òǹkà rẹ̀ jẹ́ 54 fáwọn ọmọ ogun ilẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ti fi ọwọ́ òsì júwe ilé fáwọn ọlọ́pàá 3 kan lórí ẹ̀sùn ìjínigbé àti ìrẹ́nijẹ pẹ̀lú gbígbówó lọ́wọ́ aráàlú lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Abia. Ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Anambra ti tẹ àwọn 9 tán ṣekú pa ọmọlé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Anambra náà. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin èyí tó ń jí wáyà iná transformer tó ń jí tú sálọ ní ìpínlẹ̀ Abia náà. Ọ̀rọ̀ burúkú lè yí o, àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àti àwọn ọmọ ogun lẹ̀ yìí ni wọ́n kọjú ìjà síra wọn látàrí ọ̀rọ̀ olóbìnrin dé ní ìpínlẹ̀ Benue. Àwọn agbébọn náà ṣe ìkọlù ńlá sí àwọn olùgbé ìpínlẹ̀ Niger. Wọ́n ṣekú pa ọlọ́dẹ ìbílẹ̀ kan nígbà tán jí obìnrin 6 gbé lọ. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Wọ́n ní bí awakọ̀ bá kájúlù yíya òun náà ni yóò ya. Ó yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yọ ọ̀gá àgbà ọlọ́pàá ilẹ̀ yìí nípò nítorí ìwà ìjínigbé èyí tó ti ń di lemọ́lemọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan náà fi ohùn náà tán fi léde. Ẹgbẹ́ òǹkọ̀wé ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn The Human Rights Writers Association of Nigeria, àwọn ni wọ́n ti sísọ lójú ọ̀rọ̀ yìí nínú ìwé kan tí wọ́n kọ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ìjínigbé àti ìṣekúpani tó ti di lemọ́lemọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ ọ̀hún, Comrade Emmanuel Onwubiko, èyí tó fi léde síta lẹ́yìn tí ìròyìn náà jáde wípé wọ́n jẹ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ NYSC gbé ní agbègbè tí wọ́n pè ní Ntiziga, ìjọba ìbílẹ̀ Bakori ní ìpínlẹ̀ Katsina. Ìyún ọ̀gágun Maharazu Ntiziga èyí tí wọ́n jí gbé ní ilé rẹ̀ níbi ọjọ́ mélòó sẹ́yìn báyìí, àti ìṣekúpa ẹni tó jẹ́ ọmọlé ìgbìmọ̀ asòfin èyí tí àwọn ajínigbé tí wọ́n ṣekú pa tán sì rí òkú rẹ̀ níbi ọjọ́ mélòó kan sẹ́yìn. Lẹ́yìn gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí, òun ló wá ta àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn náà tó ta wọ́n jí, tó sì gún wọn ní kẹ́sẹ́ wípé ẹ jẹ́ ká kọ̀wé sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ká pe bàbá náà sí àkíyèsí wípé àwọn tẹ̀yàn sí ìgbánu ètò ààbò, ní pàtàkì jùlọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà fáwọn agbófinró ilẹ̀ yìí, ìyún IGP Káyọ̀dé Ẹgbẹ́tòkun, ó ní kò kájú òṣùwọ̀n táwọ̀ rẹ̀ ò sì kájúlù èyí tó ti ń fi ààyè sílẹ̀ fún àwọn oníṣẹ́ láabi tó ti ń gba ilẹ̀ gboko ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní fún ìdí èyí àwọn kò mọ kókó iṣẹ́ tí IGP náà ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà o, àtàwọn táwọn ní ìgbanu ètò ààbò ilẹ̀ yìí pẹ̀lú gbogbo nǹkan bó ṣe di rúdurùdu lásìkò tí wọ́n yìí. Ó ní fún ìdí èyí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó nílò láti gbé wọn yẹ̀wò kó sì yọ wọn kúrò ní ipò náà, kó fi àwọn tí wọ́n kájú ọ̀rọ̀ náà kó fi wọ́n síbẹ̀, bóyá ètò ààbò àti àlàáfíà yóò tún lè máa tẹ̀síwájú láti jọba ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n tún sọ dímọ̀ wípé àwọn tán jẹ́ asòfin ní olúlulẹ̀ tí ń ṣe Àbújá, wọ́n nílò láti gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹni tó bá jiyàn gbé láti máa fún wọn ní ìdájọ́ ikú lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n ní bí eléyìí bá tún ṣẹlẹ̀ yóò tún mú kí àdínkù kó bá ọ̀rọ̀ ètò ààbò
yóò tún mú kí àdínkù kó bá ètò ìjínigbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọn kò ṣàìkọjọ abẹ níkò nígbà tí wọ́n tún tẹ̀síwájú nú ìwé náà tán kọ síta. Wọ́n ní ó yẹ kí òfin gan kó tún fi ààyè sílẹ̀ láti máa pín ìbọn fún àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọn kò sì ní àkọsílẹ̀ ìwà ọ̀ràn dídá nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní tí wọ́n bá tún ṣe léyìí tán pín ohun ìjà olóró fún oníkúlùkù yóò máa jẹ́ ọ̀nà ìdáàbòbò ara ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé àwọn ajínigbé náà wọn yóò sì dínkù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tí wọ́n ń tẹ̀ wá lọ́wọ́, àwọn ajínigbé tí wọ́n jí ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ NYSC Ẹ̀yún Màrásù ọ̀hún ni wọ́n ti ń béèrè fún owó tó tó 250 million naira báyìí gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ nínú ètí àjọ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọ̀hún tí wọ́n kò rojú sírú ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ǹjẹ́ látàrí kí ètò ààbò tó péye àti kí wọ́n lè pinwọ́ ìgbésùmọ̀mí àwọn ikọ̀ Boko Haram, gómìnà ìpínlẹ̀ Borno ó ti buwọ́ lu pínpín ọkọ̀ pàtírò èyí tí òǹkà rẹ̀ jẹ́ 54 fáwọn ọmọ ogun ilẹ̀ yìí gẹ́gẹ́ bí irinṣẹ́ tí wọ́n yóò máa lò. Gómìnà ní ìpínlẹ̀ Borno Babangana Umara Zulum ó ti ṣe bẹ́ẹ̀ buwọ́ lu pínpín ọkọ̀ àti ọ̀kadà èyí tí òǹkà rẹ̀ jẹ́ 54 fáwọn ọmọ ogun ilẹ̀ yìí láti dojú ìjà kọ àwọn agbésùmọ̀mí ikọ̀ Boko Haram. Gómìnà náà tó bu ọwọ́ lu eléyìí lásìkò tó ṣe àbẹ̀wò sí agbègbè tó pè ní New Mate, ìjọba ìbílẹ̀ Mate ní ìpínlẹ̀ Borno, lásìkò tó ṣe àbẹ̀wò náà lórí ìkọlù tí wọ́n ṣe sáwọn ènìyàn ọ̀hún àti láti wá ojútùú sí irú ìkọlù náà tí ò fi ní wáyé mọ́, láti ti fi lè fi ààyè gba àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà tí wọ́n ti fọ́n dàgbé wípé kí wọ́n wáyè míì fún wọn níbi tí wọ́n yóò tẹ̀dó sí. Àsìkò náà ni gómìnà náà ló ṣe bẹ́ẹ̀ tó buwọ́ lu gbígbé ọ̀kadà àti ọkọ̀ pàtírò fáwọn ọmọ ogun lẹ́yìn wípé tí wọ́n bá ti ní eléyìí yóò tún lè jẹ́ kí wọ́n gbógun ti àwọn ikọ̀ Boko Haram èyí tí wọ́n ti sọ gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Borno di ibi ìgbésùmọ̀mí wọn. Ó tún ṣe bẹ́ẹ̀ lu àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun ilẹ̀ yìí, ó lù wọ́n lọ́gọ ẹnu lórí iṣẹ́ takuntakun àti iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe láti lè jẹ́ kí ètò ààbò kó tún tẹ̀síwájú kó túbọ̀ lékún sí ní ìpínlẹ̀ Borno ọ̀hún. Nínú ètò ti sọ dímọ̀ wípé iṣẹ́ takuntakun tó ń ṣe ó ti mú àdínkù báwọn ikọ̀ Boko Haram ọ̀hún èyí tí wọ́n ti ń gbé inú ìgbẹ́wò wọn bí ìran ní ìpínlẹ̀ Borno náà. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ló ti fi ọwọ́ òsì júwe ilé fáwọn ọlọ́pàá mẹ́ta kan lórí ẹ̀sùn ìjínigbé àti ìwà ìrẹ́nijẹ tó fi mọ́ gbígbówó lọ́wọ́ àwọn ọmọ ará ìlú lọ́nà àìtọ́ ní ìpínlẹ̀ Abia. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia Maureen Chineka ó fi ìròyìn náà tó fi léde lásìkò tó kéde àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tán ti fi ọwọ́ òsì júwe lé fún lórí ìwà ìjínigbé gbowó tí wọ́n ń wù sí àwọn olùgbé ìpínlẹ̀ Abia. Ó fi orúkọ àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta náà tó fi wọ́n léde níbi tó ti dárúkọ Sergeant Jonas Unamdi àti Kọ́bọ̀rà James Daniel tó fi mọ́ Kọ́bọ̀rà Ifeanyi Emeka. Ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ní wọ́n máa lọ ń yá ọkọ̀ tí wọ́n pè ní kórópè tí wọ́n sì fi máa ná òpópónà márosẹ̀ Port Harcourt níbi tí wọ́n ti fi gbé àwọn ènìyàn tí wọ́n sì yọ ìbọn sí wọn nínú ọkọ̀ wọn tí wọ́n gbowó lọ́wọ́ àwọn ènìyàn náà. Kò tún wá tán síbẹ̀, lẹ́yìn tí wọ́n bá gbé àwọn ènìyàn náà ní ọkọ̀ kórópè tán níṣẹ́ ni wọ́n wà wọ́n lọ sí ilẹ̀ àìmọ̀ níbi tí wọ́n ti pe àwọn mọ̀lẹ́bí wọn wípé àwọn ajínigbé ti jí èèyàn yín gbé o, ẹ ti gbọ́dọ̀ fi owó ránṣẹ́ ṣáájú kí wọ́n tó tú wọn sílẹ̀. Nígbà tí ọ̀rọ̀ náà tó ti ń di awuyewuye tó sì ti ń dé tí ìgbọ́ àwọn agbófinró ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ DPO Abayi ní ìpínlẹ̀ Abia náà tó fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí tó fi mú àwọn oníṣẹ́ láabi mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún àtàwọn ará ìlú tí wọ́n jọ ń wu ìwà burúkú ọ̀hún ní ọjọ́ 29 inú oṣù kínní ọdún 2025. Ó ní wọ́n fi páńpẹ́ òfin mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún níbi tá ti sọ dímọ̀ wípé wọ́n dá wọn dúró láàrin ọjọ́ 7 inú oṣù kejì ọdún tá a wà yìí. Nígbà tí wọ́n gba aṣọ ọrùn lọ́wọ́ wọn tán wọn kò tún jẹ́ ó mọ̀ bẹ́ẹ̀ níṣẹ́ ni wọ́n taari wọn sí State CID láti lọ́ọ́ mọ̀ ṣe ìwádìí wọn, níbi tí wọ́n sì ti fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé tí ìwádìí náà bá ti fojú hàn tán wọ́n taari wọn sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìjínigbé àti ìfipágbowó lọ́wọ́ ará ìlú ní ìpínlẹ̀ Abia. Ẹni tó jẹ́ kọmíṣánná fáwọn agbófinró ní ìpínlẹ̀ ọ̀hún Danladi Okoroju sí ìṣẹ̀lẹ̀ náà níbi tó ti sọ dímọ̀ wípé ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá mọ̀ bá wa gọ̀ níbẹ̀ a máa dùn ní jọjọ lẹ́yìn tẹ́ jẹ́ agbófinró amòfin tó yẹ kẹ́ jẹ́ kí òfin ní orílẹ̀-èdè Nàìjíríà
Nàìjíríà kó túbọ̀ máa gbókun sí i ẹ̀yin lẹ́wà ń dojú òfin délẹ̀ báyìí ó ní àwọn kò ní fi ọwọ́ hẹ̀rẹ̀ mọ́ra àwọn oníṣẹ́ láabi mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ ọmọ iléeṣẹ́ ọlọ́pàá yìí àfi kí wọ́n jẹ ìyà wọn lábẹ́ òfin bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọwọ́ àwọn agbófinró ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti fi ìkéde náà léde pé ó ti tẹ àwọn 9 tán ṣekú pa ọmọlé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Anambra ní kòpẹ́kòpẹ́ yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ tá a sì ti mú wá sójú móhùnmáwòrán yín ṣáájú tẹ́lẹ̀ pẹ̀lú ọmọlé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú fún àríwá Onitsha ìyún Justice Azuka tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ní ọjọ́ 24 inú oṣù kejìlá ọdún 2024 tí wọ́n padà wá rí òkú rẹ̀ ní ọjọ́ 6 oṣù kejì ọdún 2025 yìí ní Second Niger Bridge èyí tí wọ́n ti gbé òkú rẹ̀ náà tí wọ́n gbé sí níṣe ni kọmíṣánná fáwọn ọlọ́pàá ìpínlẹ̀ Anambra Obono Itam ló ti wá fi ìròyìn náà tó ti fi léde lánàá òde yìí lásìkò tó ń sísọ lójú àwọn oníṣẹ́ láabi ọ̀hún níbi tó ti sọ dímọ̀ wípé àwọn 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní ọwọ́ bà tí wọ́n mọ̀ nípa ikú tó ṣe bẹ́ẹ̀ tó pa ọmọ ilé ìgbìmọ̀ asòfin ọ̀hún ó ní pẹ̀lú ìkúnlọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó fi mọ́ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ gbogbo àwọn làwọn jọ ṣiṣẹ́ pọ̀ láti ṣe ìwádìí àti àwárí àwọn oníṣẹ́ láabi 9 ọ̀hún níbi tó ti dárúkọ àwọn ọ̀daràn ọ̀hún ibi tá a ti rí Ugochukwu Onuora ẹni 30 ọdún, Ikemfuna Osayi ẹni 20 ọdún, Nkena Orugu ẹni ọdún 19, Chibuike Obiefuna ẹni ọdún 19 bákan náà àti Chinonso Olisa ẹni ọdún 19 tó fi wá mọ́ ẹni tó jẹ́ ògbóǹtarìgì adarí àwọn oníṣẹ́ láabi ọ̀hún èyí tí orúkọ tiẹ̀ ń jẹ́ Peter Sunday olórí pátápátá fún àwọn oníwà burúkú ọ̀hún èyí tí ó sì ya tàtún tó kọ sí ìgbáyà rẹ̀ níbi tó ti ṣe ní àlàyé síbi tàtún tó kọ sí ìgbáyà rẹ̀ pé no peace for the government kò sí fọkànbalẹ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n ní gbogbo wọn báyìí ó ní ọwọ́ ti bà àtàwọn tó kù tí a kò lè dárúkọ wọn nílò tí wọ́n ti ní ìwádìí fi hàn pé lóòótọ́ àti lódodo àwọn náà mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún àti ikú tó pa ọmọlé ìgbìmọ̀ asòfin náà táwọn ènìyàn náà ṣe ní àlàyé pé àwọn òṣẹ̀ṣẹ̀ máa wu ìwà ìjínigbé àwọn táwọn bá sì ti jí gbé túláàsì ni àwọn gbowó lọ́wọ́ wọn káwọn tó ṣe bẹ́ẹ̀ tún ṣekú pa wọ́n. Bákan náà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Abia ni wọ́n ti fi páńpẹ́ òfin gbé ọ̀dọ́kùnrin kan èyí tó ń jí wáyà iná transformer tú ní ìpínlẹ̀ ọ̀hún. Ọ̀dọ́kùnrin tó jẹ́ ẹni 20 ọdún tí wọ́n pe orúkọ rẹ̀ ní Uchenna Iroha èyí tó wá láti agbègbè tó pè ní Ohuhu ní Umaya tí ń ṣe ìpínlẹ̀ Abia ó ní ọwọ́ bà lásìkò tó fẹ́ jí wáyà transformer èyí tí ń bẹ ní àdúgbò Ngwa Road ní ìtòsí Old Court ní ìpínlẹ̀ Abia ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ àìsàn aláàbò ẹ̀ka ti ètò iná mọ̀nàmọ́ná ní ìpínlẹ̀ náà ìyún Kane Agu ètò ṣe fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹ̀kejì rèé tí àwọn oníṣẹ́ láabi náà tán tí wọ́n jí wáyà transformer náà kó ní agbègbè àwọn èyí tí wọ́n ti ń sọ àwọn ènìyàn sí inú òkùnkùn bírímù nílẹ̀ táwọn tó sì jẹ́ oníṣẹ́ ọwọ́ àtàwọn tán lo iná mọ̀nàmọ́ná tán fi ń ṣiṣẹ́ òòjọ́ wọn tán ti pa kìtìmọ́lẹ̀ láti kó ẹrù wọn kúrò ní agbègbè ọ̀hún ó ní iye owó gọbọyì èyí tí àwọn dájọ́ kó tó di wípé wọ́n padà rí wáyà transformer míì wọ́n padà ríra àtìgbà náà ni wọ́n sì ti ya ikọ̀ ojú ni alákànfin sọrí níbi tí wọ́n ti ń wá tí wọ́n ti ń sọ lílọ bíbọ̀ àwọn ènìyàn wọ́n ní wọ́n ti kẹ́fìn arákùnrin tó pè ní Iroha yìí tẹ́lẹ̀ lẹ́ni tí wọ́n sì ti fi ojú sí lára pé oníṣẹ́ láabi òní yóò jẹ́ báyìí ni wọ́n sì fi páńpẹ́ òfin mú lásìkò tó ń gbìyànjú láti jí wáyà transformer náà láti jí ká nílò tí wọ́n ní wọ́n ti falẹ̀ àwọn agbófinró lọ́wọ́ níbi tí wọ́n sì ti sọ dímọ̀ pé lẹ́yìn tí ìwádìí bá ti lọ láti jẹ́wọ́ àwọn ènìyàn tí wọ́n tún jọ ń wu irú ìwà náà àwọn yóò kọjú rẹ̀ náà sí ilé ẹjọ́. Ọ̀rọ̀ burúkú òǹlẹ̀lẹ̀ yìí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama àti àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà máa dojú ìjà kọra wọn ní ìpínlẹ̀ Benue látàrí ọ̀rọ̀ olóbìnrin dé tó di wàhálà láàrin àwọn ènìyàn náà.
gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán wà ní agbègbè tápẹ̀ ní Abako ìjọba ìbílẹ̀ Katsina Ala ní ìpínlẹ̀ Benue ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ olùkọ́ ilé ẹ̀kọ́ girama ọ̀hún Peter Anande ètò ṣe fún àwọn oníròyìn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásìkò tí wọ́n kàn sí wọn. Wọ́n sọ dímọ̀ wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tí wọ́n wà ní agbègbè Abako yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ nìkan nínú wọn ló ra iyẹtí èyún yẹ́rìngì fún ọmọbìnrin èyí tí ń fẹ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n pe orúkọ tiẹ̀ ní Veronica ó ní bó ṣe ra yẹtí fún un ní ṣe ni Veronica ló lo yẹtí ọ̀hún lọ sí ilé ẹ̀kọ́ náà ṣùgbọ́n tán ni ẹni tó jẹ́ olórí àwọn obìnrin fún àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ ọ̀hún ó ní ó gba yẹtí náà ní etí rẹ̀ látàrí pé kò bá òfin ilé ẹ̀kọ́ náà mu láti máa lo irú yẹtí ọ̀hún. Ní kété tó gba yẹtí náà ní ṣe ni Veronica ló lọ fi ọ̀rọ̀ náà tó ọmọ ogun ilẹ̀ yìí tó rà fún un èyí tí ó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀ níbi tí ó wà ní checking point àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà lásìkò tí ó di àsìkò ìṣeréjáde tí ẹni tó jẹ́ olórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lóbìnrin tó lọ rí rántí ó jẹ lẹ́nu ọ̀nà ilé ẹ̀kọ́ ọ̀hún ní ṣe náà sọdúnmọ́ wípé ọmọ ogun ilẹ̀ yìí tó ra yẹtí náà ni ó bẹ̀rẹ̀ sí ní fi ojú olórí àwọn obìnrin ọ̀hún Edgar ló ń fi ojú rẹ̀ rí pọ̀npọ̀n yẹn tí ó sì já sí ìhòòhò níbi tí wọ́n ti ṣe ní ìṣekúṣe. Ọ̀rọ̀ náà ló dé tí ìgbọ́ àwọn olùkọ́ ọ̀hún níbi tán ní olùkọ́ lóbìnrin kan ó lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní checkpoint àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún ṣùgbọ́n tá tún ṣe olùkọ́ náà báṣubàṣu. Ọ̀rọ̀ náà wá dé tí àwọn akẹ́kọ̀ọ́ níbi tí wọ́n ti túyáyá tó sì túyáyá pẹ̀lú okò àti pọ́npọ́ lọ́wọ́ wọn tá sì ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí. Wọ́n ní àwọn ọmọ ogun ilẹ̀ yìí tún ṣínà ìbọn bolẹ̀ ṣùgbọ́n níṣe ni agbára wọn kò ká ti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama náà nílẹ̀ tó mú káwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kàn fi ìbínú dáná sun checkpoint àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà tí ọ̀rọ̀ sì di ariwo àti yánpọnyánrin. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ girama ọ̀hún wọ́n ní àwọn ti lọ rèé kàn sí ẹni tó jẹ́ agbẹjọ́rò àwọn láti kọ ìwé nípa pé àwọn fẹ́ pe àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà lẹ́jọ́ nípa ìwà burúkú èyí tí wọ́n wù ní agbègbè náà nílẹ̀ tó sì ti ń fọn rere pé kí wọ́n kó àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà kúrò ní abúlé tó pè ní Abako yìí ní ìjọba ìbílẹ̀ Katsina Ala ní ìpínlẹ̀ Benue. Wọ́n ní tó ẹ̀kí ẹlẹ́mọ̀sọ́ wọn sọ ohun kọ́mọ̀ ló ń sọ wọ́n gbé wọn wá láti mójútó ètò ààbò ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n ọmọbìnrin léńjeléńje ó náà ń ṣe bẹ́ẹ̀ tán lé káàkiri èyí tó ti di wàhálà ní ìpínlẹ̀ náà báyìí. Àwọn agbébọn náà ṣe ìkọlù ńlá sí àwọn olùgbé ìpínlẹ̀ Niger. Wọ́n ṣekú pa fìjìláńtẹ́ tí ń ṣe ọlọ́dẹ ìbílẹ̀ kan wọ́n sì tún jí obìnrin 6 wọ́n jí wọn gbé wọnú igbó sálọ. Lágbègbè tó pè ní Pandongari ìjọba ìbílẹ̀ Rafi ní ìpínlẹ̀ Niger ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ọ̀hún Ayuba Usman Katako ó ṣe ní àlàyé fún àwọn oníròyìn ó ní ọjọ́rú tí ń ṣe Wednesday ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn oníṣẹ́ láabi agbébọn tán jẹ́ bandit ọ̀hún bọ́n ṣe gba agbègbè tó pè ní Birnin-Gwari tán gba ibẹ̀ wọlé nínú èyí tí wọ́n ṣekú pẹ́ni tó jẹ́ ọlọ́dẹ ìbílẹ̀ tó ń ṣọ́ agbègbè náà tán sì jẹ́ àwọn obìnrin èyí tí ọjọ́ orí wọn wà ní ẹni ọdún 15 sí ẹni ọdún 17 tán jí àwọn 6 nínú wọn gbé wọ inú igbó tó pè ní Kwangeli níbi tí wọ́n ní ibẹ̀ làwọn oníṣẹ́ láabi náà fi ṣe ibùbá tó ti ń ṣọṣẹ́ ní gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ ṣe ìkọlù sí àwọn ènìyàn náà. Alága ọ̀hún tẹ̀síwájú wípé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹ̀kejì kódà kì í ṣe ẹ̀kẹta táwọn oníṣẹ́ láabi agbébọn náà ṣe ìkọlù ọ̀hún sí agbègbè náà. Ó ní láàrin oṣù kan sẹ́yìn sí àsìkò tá a fi ń kó ìròyìn jọ kò dín ní ènìyàn tí òǹkà wọn jẹ́ 122 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jí gbé. Ó ní àwọn agbègbè tí kò ti sí ìfọ̀kànbalẹ̀ ní pàtàkì jùlọ ó ní àwọn agbègbè 4 kan èyí tó dárúkọ wọn pé Pandongari yìí tí ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ àti Gidingori tó fi mọ́ Ringa àti Kàwó ní ìpínlẹ̀ Niger. Wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ ọ̀hún àti ìjọba àpapọ̀ pé ẹ má mọ̀ sùn ẹ sì má wò wá níran torí pé àwọn oníṣẹ́ láabi náà wọ́n ti lé ọ̀pọ̀lọpọ̀ kúrò ní ilé ní pàtàkì jùlọ gbogbo àwọn tó jẹ́ oní nǹkan ọ̀gbìn yíyùn àwọn àgbẹ̀ òun ni wọ́n ti fi oko wọn sílẹ̀ tá sì tún ti ba èrè oko olówó iyebíye tán ti bàjẹ́ ní ìpínlẹ̀ Niger náà. Kì í dùn kó pọ̀ ṣókí òun náà ní ọbẹ̀ oge mọ́gẹ́ fìlà gbọ́dọ̀ kọjá ìpéǹpéjú akí gbogbo ẹ̀yin tẹ́ dúró tì wá láti gbọ́ ìròyìn wa láti bẹ̀rẹ̀ títí di
ìparí yìí Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ìròyìn náà kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú móhùnmáwòrán yín òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì, orúkọ mi kò ní yí padà. Àyànfẹ́ náà òun lèmi ń jẹ́. A kú pọ̀pọ̀ ṣinṣin òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀ òun Elédùmarè yóò máa fún ẹnì kọ̀ọ̀kan wa ṣe. Ó dàbọ̀ fún tásìkò yìí.